Ajaja pàdé òwe àti rúbọ̀ kálé pàdé ọ̀dọ́ pẹ́. Ajaja pàdé òwe àti rúbọ̀ kálé pàdé ọ̀dọ́ pẹ́. Àbúrò yẹn ti dé kẹ́jọ́. Àbúrò yẹn ti dé kẹ́jọ́ láti Bashir Taiwo. Ajaja pàdé òwe. Ajaja pàdé òwe àti rúbọ̀ kálé pàdé ọ̀dọ́ pẹ́. Ajaja rúbọ̀ kálé pàdé ọ̀dọ́ pẹ́. Ajaja pàdé òwe. Ajaja pàdé òwe àti rúbọ̀ kálé pàdé ọ̀dọ́ pẹ́. Àti rúbọ̀ kálé pàdé ọ̀dọ́ pẹ́. Nítorí àkókò wa, máa sáré fi wá hàn àwọn àlejò wa torí pé orin àwọn èèyàn àdúlé ìpàdé nígbò míì. Àwọn èèyàn ti pàdé lábẹ́ ókè dọ́ọ̀kì bàbá Aláàjì Bashir Taiwo. Ókè. Láìpò gbàrà ní àkókò. Máa kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá wa tí wọ́n jẹ́ àgbáke ti gbogbo ìlú Ìjẹ̀dà, olóyè Ṣèyí Ọ̀dẹ́bíyì. Àdúpẹ́ o. Bákan náà, Aláàjì M.O. Aliu, àwọn ni apanupọ̀tẹ̀ gbogbo ìlú Ìjẹ̀dà sílé tógo. Àròpẹ́ Máyégún ti ìlú Ìjẹ̀dà, olóyè Ọlálékan Àdìsá ọmọ Adélẹ́yẹ ó wà ní fúnra ẹ̀. Akínlagun gbogbo ìlú Ìjẹ̀dà, olóyè Olúwaṣẹ́gun Amúṣàn. Báṣọ̀run ìlú Ìjẹ̀dà, olóyè Kọ́lọ̀ṣọ́bọ́dúnrì. Ládẹ̀rin ìlú Ìjẹ̀dà, olóyè Adébísí Àfọ̀àfẹ́. Akọ̀gun gbogbo ìlú Ìjẹ̀dà, olóyè Kúnlé Akínbíyì. Bàdà gbogbo ìlú Ìjẹ̀dà, olóyè ọmọbìnrin owó ọdún tán. Ẹlẹ́ragun ìlú Ìjẹ̀dà, olóyè Dọ̀tun Sọ̀yàolú. Èdè tí mo gbé gbogbo dání tó ló ní fẹ́ pẹ̀lú àwọn tó dàwọn ọ̀gá wa náà. Olóyè Mátì Ọláwálé Àdìlá ọmọ Ṣókíkọ̀ lórúkọ tèmi. Èyí ni ẹ̀kẹ́ ní gbogbo ìlú Ìjẹ̀dà àti akọ̀wé olóyè gbogbo ìlú Ìjẹ̀dà àti ilé ìdòkó. Bákan náà, bàbá wa tí ó wà lẹ́gbẹ̀ẹ́ mi, àwọn ni òsì balógun gbogbo ìlú Ìjẹ̀dà, olóyè ES Onífádé. Lákòókò nínú ológun bí, eégún ńlá ni wọ́n sọ pé gbẹ̀ ilẹ̀ balógun gbogbo ìlú Ìjẹ̀dà pátápátá káfàtà, olóyè Olúfẹ́mi ọmọ Ṣóláńkẹ́. Bákan náà ló tọ àwọn parapò yìí, olóyè Fẹ́mi Ọ̀dẹ́rìndé, àwọn ẹni Màsálà ìlú Ìjẹ̀dà, olórí ajé gbogbo ìlú Ìjẹ̀dà, small but mighty, olóyè Gbénga Adérùnmí, olórí ajé gbogbo Ìjẹ̀dà. Àwọn ibi tí èrè ló bá sí ẹ̀mọ̀ pípẹ́ kì í dùn. Tí a bá ti yẹ ìpàdé òṣùgbò nílẹ́dì, ìyálòdì gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀. Ẹ̀yin bàbá ẹ má pè owó yẹn pọ̀ tó ṣe bí òwe. Láti iwájú bí ọmọ wa Rẹ̀mílẹ́kún Akíndíyì, àwọn ni ọ̀tún gbégbájé ìlú Ìjẹ̀dà. Ọmọ wa Fásad Àfọ̀àpẹ́, ẹ̀kẹ́ni ajé ìlú Ìjẹ̀dà. Ọmọ wa Fatimot Egúnlẹ́yẹ, èyí oge gbogbo ìlú Ìjẹ̀dà. Ọmọ wa Bùkọ́lá aya Ọdúntàn, òsì alọ́jà ìlú Ìjẹ̀dà. Ọmọ wa Fúnmiláyọ̀ Magnus, gbégbájé gbogbo ìlú Ìjẹ̀dà. Ọ̀tún ọ̀yà lọ́jà, ọ̀tún níkà gbogbo ìlú Ìjẹ̀dà, ẹ má bẹ̀rẹ̀ ẹkú ìgbéyàwó òwò ó kẹ̀kẹ́ ìpàdé ọ̀fun. Olóyè
arábìnrin Adéníkẹ́ Ògúnṣọlá àwọn ni ọ̀tún níkà. Olóyè arábìnrin Tóyìn Onífádé òsì níkà. Olóyè Tóyìn Ọdúnrìn Mojíbádé gbogbo ìlú Ìjẹ̀jà adé tó ń Ọdúnrìn. Ní bá jẹ olúwo náà ó yẹ káàkiri ní ọ̀nà ìjápé. Olóyè arábìnrin Olúṣọlá Ayádélẹ́yẹ Sẹ́ríkì adé gbogbo ìlú Ìjẹ̀jà. Olóyè Ọmọkẹ́hìndé Ógbẹ̀gbọ́n Àyàsódìpọ̀ ọ̀tún ìyálàtẹ gbogbo ìlú Ìjẹ̀jà. Ẹni tó kàn ní bàbá wa tí wọ́n jẹ́ ọ̀tún ìyálọ́jà gbogbo ìlú Ìjẹ̀jà pátápátá olóyè arábìnrin Afọláṣadé Àyàsólànkẹ́. Bákan náà Sẹ́ríkì ìyálóde gbogbo ìlú Ìjẹ̀jà màmá wa olóyè arábìnrin Fadilat Aya Onífádé. Bàbá wa olóyè ìlú Ìjẹ̀jà olóyè Olúyẹ̀ká Ògúnṣọlá FCA. Lísà gbogbo ìlú Ìjẹ̀jà olóyè Káyọ̀dé Ayédèrò. Lára àwọn baálẹ̀ wa tí wọ́n wà ní Akinrogun Dàgùnà Ìjẹ̀jà olóyè Taiwo ọmọ Ṣógúnbí. Lára àwọn tí wọ́n tún jẹ́ olóyè tí wọ́n tún wá láti ìlú òmìnir ni a ti rí Babalájé gbogbo ìlú Ìbàrà olóyè Bíọ́dún Adébọ̀wálé. Agbègbè ìlú Ìjẹ̀jà ọwọ́ àbí olóyè ẹ̀gbọ́n ìlú Ìjẹ̀jà Akínà gbogbo ìlú Ìjẹ̀jà olóyè ọ̀tọ̀ àdébáyé. Nígbà àgbàdé ṣe ìlú tó wà kí ìlú òkè tú ó gbọ́dọ̀ kú wẹ́wẹ́. Ẹ̀yin bàbá ṣẹlẹ̀ yìí bàbá wa tí wọ́n délé ní bàbá wa Olúwo àwọn ni wọ́n wà lórí àpèrè gẹ́gẹ́ bí adílé Olúwo lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹni tí mò ń sọ àwọn tí a bá wọ̀ nígbà tí wọ́n ń gbá bọ́ọ̀lù ọmọ ń pè wọ́n lórúkọ kan àgbébẹ̀rẹ̀ gẹ̀dẹ̀. Bàbá wa olóyè Sunday Olúwọlé Ọ̀dọ̀fin gbogbo ìlú Ìjẹ̀jà. Aṣẹ́wájú ẹ̀yìn bàbá. Alhaji Bashir Taiwo àti Yèyé Taiwo Oyèamọ́rí o. Àwọn tó tẹ̀lé wá láti Èkó láti ìlú òyìnbó lágbára Ọlọ́run tẹ bá padà ẹ̀rì ní ásídẹ́ǹtì o. Gbogbo pọ̀tà wá sí lónìí ayọ̀ ìsirere o. Mo dẹ̀ fi àsìkò ìdúpẹ́ náà gbogbo ìlú Ìjẹ̀jà wípé ìlú Ìjẹ̀jà ó ń tó ó ń nárinrin. Mo dúpẹ́ lọ́wọ́ ìgbàgbọ́ olóyè, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá olóyè wípé bàbá wa Olúwo kò sí ilé ṣùgbọ́n èyí tí mo délé fún mi ní support ní agbára Ọlọ́run bàbá máa dé bá láyọ̀ àtàlàfíà láìpẹ́ láì jìnà ní kóòtù lágbára Ọlọ́run. There is one of our friends here. Omana, you are especially welcome. Say hi to us. Omana
very good friend of this house. I know you will come. We are going to be part of this ceremony. Ṣé o gbọ́ Yorùbá? O gbọ́ Yorùbá? Ní oṣù títí wá, àkówá Ìjẹ̀bú, ṣe rí Ìjẹ̀jà, Ìjẹ̀jà àtàná láwà, Ìjẹ̀jà tòní lọ́wọ́lọ́wọ́ láwà. Ọmọ Nàbẹ́rì ọ̀rẹ́ ìlú Ìjẹ̀jà ni àtijọ́ káàkiri. Ibi tó bá ti pàdé wa ó máa ń pọ̀ wá lé olùkóṣì lágbára Ọlọ́run. Àṣẹ bẹ̀rẹ̀ ní nílùú Ìjẹ̀jà, àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. Ẹ̀yin fọ́pọ̀ ẹ bọ́sẹ̀ bẹ́ẹ̀ eléyìí oyè ńlá la wá jẹ oyè ńlá la wá jẹ. Ìṣẹ̀lẹ̀ àrò báwọn tó máa ṣẹ̀ṣẹ̀ kan lé ẹsẹ̀ kan níta. Baálẹ̀ gbàgbà ló mú wọlé tí bá wà. Nígbà tí baálẹ̀ mú wọlé ó bẹ̀rẹ̀ balógun àwọn ọmọ yìí tó ti jókòó sékòó rẹ̀ ẹ̀dì mú kẹjọ tó ló Ìjẹ̀jà ṣe. Mo fẹ́ fi tó wa létí pé ọmọ ọkọ ni wọ́n ẹgbẹ́ mi pàtẹ́wọ́ fún wọn. Tá a bá lọ́mọ ọkọ lè yàn ó ṣọmọlúwàbí ó tọ́ ní ẹni tí a ò bá fi oyè fún ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Iṣẹ́ ìwé àrójú wọn ọ̀pọ̀ lólówó tí ò lè ná o ọ̀pọ̀ lólówó tó máa sọ pé má jẹ́ kọ́ ọmọ mi tí mo ti jáde wá o ẹlòmíràn mọ sọ́ọ̀sì mi tó ti wá bóyá ìgbà ni o bóyá èkó ni o bóyá Ìjẹ̀ṣà ni o àti ẹ̀mọ́ bóyá Ìjẹ̀bú ni bóyá Ṣàgámù ni àwọn alágbèdè méjì ọmọra wọn. Alájí Bashir kò kí yí borí rẹ̀ lórúkọ gbogbo olóyè ìlú Ìjẹ̀jà pátá nítorí ọlá àsìkò iṣẹ́ méjì la fẹ́ ṣe. Iṣẹ́ kìíní ni pé a fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ìdíje Akinrogun olùdí ìdókòó. Mo fẹ́ ní jókòó èèyàn mẹ́wàá wọ́n wá síbí. Ẹgbẹ́ mẹ́wàá tẹ̀sí ló ti sáàtì gbogbo ẹ̀yà wa lóyá. Ẹ̀yà bí ìfẹ́ pé ọ̀rọ̀ tó bóyá. Tó ti fẹ́ jẹ ọ̀tún Akinrogun àbí ó sì Akinrogun sílẹ̀. Àwọn àgbàlagbà ní ẹni tá a bá fẹ́ ònílẹ̀ ìjìnlẹ̀ má tó tó ṣe bí òwe bàbá. Àwọn tó máa ń bí wọn ká ju ẹ̀. The spokesperson tó bá tó bàbá mi. Ẹyin lè máa sọ̀rọ̀ torí ọ̀la àbí ọ̀ṣẹ̀ sọ. Ṣé ọ̀rẹ́ tí wà lórí ilé rẹ̀? Ní èyí láti rí ọ̀la ń bọ̀ àwọn àgbàlagbà ní eégún tó bá jẹ́ kọ̀ọ̀kan tó ń gbà mí. Mo gba microphone lọ́wọ́ Akinrogun tó ń bọ̀ lọ́jọ́ kù. Àwọn ti fà kò fẹ́ gbọ́. Irọ́.
ṣé bá wa. Please, àrètí. Mo gbọ́dọ̀ dìde dúpẹ́. Mo fẹ́ dúpẹ́ ní orúkọ gbogbo olóyè ìlú Ìjẹ̀jà àti àwọn àdúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ibi tẹ́ ti mú owó náà lágbára Ọlọ́run á pèsè ẹ sọ̀pọ̀tì ìlú Ìjẹ̀jà. Ọmọ oyè láti mọ̀ láti Bashir ní àwọn ọmọ oyè kiri ṣùgbọ́n àwọn kan lè mú jáde ó ní tó jẹ àmẹ́kọ̀ọ́ àwọn tó tẹ̀lé ìṣẹ̀lú méjì tó ní ọmọ oyè jáde tó mi sì lórí ọ̀dọ̀ fífún mi mo ti tẹ̀lé jẹ ẹ̀rọ ìpínlẹ̀ ṣiṣẹ́ ẹ̀ nígbà tó wọ́n tàbí tó lọ sí. Tí a bá ti rí owó ní iye ìgbọ́dọ̀ kún ní nígbà ìlàmù ìgbọ́dọ̀ kún tó bá ti gbé 100,000 a máa mú ìjáde fún wa. Yes, now book again. Bàbá wa Bashir Taiwo wá síwájú láti fi òye dá wọn lọ́lá nítorí pé ọmọ kọ wọ́n dẹ̀ ti fi rẹ̀ lélẹ̀ láti tẹ̀síwájú ìdàgbàsókè àti ire ìlú Ìjẹ̀jà. Ẹ̀yin bàbá àwọn ọ̀wá kí afòye Akinrogun ìlú Ìjẹ̀jà àti Erelu ìlú Ìjẹ̀jà dáwọn lọ́lá ní orúkọ Jésù Olúwa wa. Ẹ̀yin bàbá wọn oúnjẹ àjẹkù wa pinnu olúwo oúnjẹ kábíyé pé àwọn àbí lórí ìjókòó yìí àwọn apẹ̀nà àgbà 10,000 naira.
Gbogbo ìlú Ìjẹ̀jà o, ọkùnrin ìlú Ìjẹ̀jà o, obìnrin ìlú Ìjẹ̀jà o, torí ẹ̀yin lè máa lọ sóko, bẹ́ẹ̀ máa lọ sódò, sọ fún ẹ pé wọ́n fi ìdọ̀jọ́ ìlú Ìjẹ̀jà. Ẹlòmíì ò mọ bó ṣe jẹ́, ẹlòmíì ò máa gbóná wọn, ẹlòmíì lẹ́yìn àjèjì lọ́wọ́ fi joyè. Kẹ́gbọ́, wọ́n lè ní dé tani náà ní àjèjì lọ́wọ́ fi joyè, wọ́n lè ti gbowó lọ́wọ́ rẹ̀. Àwọn òbí ṣe bẹ́ẹ̀. Bàbá wa Bashir, wọ́n máa sọ orúkọ ara wọn, abúlé wọn, àti àwọn alágbólé tó wà bí ẹ máa bọ̀. Ó lẹ̀ ẹ̀yin alágbólé tó wà bí ẹ máa bọ̀. Ẹ̀yin alágbólé tó wà bí ẹ máa bọ̀. Àlejò kò bá ṣe dáadáa tó jọ kọ̀ọ̀kan, àwọn ṣe everywhere. Ṣé ẹ̀yà alágbólé ṣé bá wà? Ẹ̀yà alágbólé ṣé bá wà? Ẹ̀yà alágbólé ṣé bá wà? Aláàjì Bashir, dárúkọ yìí ní ṣókí. Sọ abúlé yìí àti abúlé yìí ní ṣókí. Káwé yìí lórí. Orúkọ mi ni Bashir ọmọ Wulaimot Taiwo tí bàbá wa wọ́n ṣẹ̀ wá láti ìlú Ìjẹ̀jà lọ sí ìlú Ìjùmọ̀. Láti ìlú Ìjùmọ̀ wọ́n dìde wọ́n lọ tẹ ìlú kan tí wọ́n pè ní ìlú Gbàǹgbà. Ìlú Gbàǹgbà yẹn jẹ́ ìlú kékeré but wọ́n máa ń pè ní Akinrogun. Òun lọ́kọ̀ ìlú bàǹtàbàǹtà wọ́n ṣe ń pè wọ́n nìyẹn. Lára ìlú wa náà ni ìlú wa àṣírí ti ṣẹ̀. Ìlú tó dẹ̀ jáde ní abẹ́ Ìjẹ̀jà ìlú náà pọ̀. Abúlé wa nílùú Ìjẹ̀jà onípa àsálà. Mi ò kì í ṣe àjèjì, ọmọ ọkọ ni mí. Ẹ ti gbọ́ ká ẹ lọ sọ fún ọ̀tá o, bàbá wa bẹ̀ fún. Honorable well,
Bashir fún ọ ní pé ẹ pa ọ. àṣẹ Wọ́n bá pè é owó náà pè é sí. àṣẹ Wọ́n bá pè é ayọ̀ náà pè é sí. àṣẹ Wọ́n bá pè é àlàáfíà náà pè é sí. àṣẹ Ní orúkọ Jésù Kristi Olúwa. àmín. Ní òní a fi oyè Akinrogun a fi àṣà orí ẹ̀ lónìí fún oyè Akinrogun lágbára dípò ìmú ẹ̀ láàrin wa. àṣẹ oyè àṣẹ. Ní ọjọ́ òní gbogbo wọ́n fẹ́ jẹ ìyè Akinrogun gbogbo lóde ojú wà rí bá ti ṣe wà lọ́nà gbígbà wà jẹ wọn mọ́ lágbára Ọlọ́run ó ti ṣẹ́gun sí ìtọ́wọ́ ṣẹ́gun sí ojú ayé lòdùn àjẹ́ wọn ní jẹ́ lẹ́yìn rẹ̀ kò ní mọ́ sàárì ọmọ iṣẹ́ kò ní ti ṣe mọ́ ẹ lọ́wọ́ wà ní láti sí wà ní lọ́nà gbogbo wọ́n ní ábíbì lórúkọ tó ń pè gbogbo ọmọ ọ̀tá ẹ̀ ilẹ̀ àmì wọn ni. Àwọn èyí jẹ ìwé ìgbà, ìwé pápá, ìwé ìgbà. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Lágbára Ọlọ́run yìí tá a ṣe yìí ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ló ń bẹ̀rẹ̀ rere ló máa jẹ́ fún yín o ìgbéga ló máa jẹ́ fún yín o oríire ló máa jẹ́ fún yín o ìgbà alẹ́ yín á lé àwọn olé yín á lé gbogbo tẹ́ ẹ ti ń kó wípé àṣeyọrí ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní wọlé láti wákàtí lọ láyé àwọn tó ní ayé tó lọ́rùn àwọn tó dà ní ìgbẹ̀jà sínú ìgbẹ̀jà sí wà lórí òdìlẹ́ lónìí ẹ̀ ní wá wọn ti o ẹ máa mọ̀ ṣe o oyè àmọ́ ni o ẹ̀yin bàbá ṣé bá wà ẹ̀yin ọ̀rọ̀ ṣé bá wà gbogbo Ìjẹ̀jà ṣé bá wà. Ẹjọ́ ẹ wo ọ̀nà nínú ṣé ó fi dàbí oko fi di tó bá dọ̀la ó ṣe rẹ́gí. Ìṣe kan tí wà ní pé àwúyẹ tó jẹ. Olórí ajé bẹ́ẹ̀ bá gbọ́dọ̀ pé olórí ajé ẹ̀sùn bí. Bashir Taiwo agbé ẹ̀kẹ́ oyè yẹ ní orí lónìí tí a sí ẹ lọ́rùn
ní agbára Ọlọ́run Ọlọ́run á tún sí ẹ̀ kó o ní ṣíṣe o èyí tó jóye wàá mọ̀ síre o. Bashir Taiwo adẹ́sí ẹ̀kẹ́ oyè sí ẹ lọ́wọ́ ní ìsìn wọn ò ní fi akọ́ọ̀sì ẹ lọ́wọ́ o lágbára Ọlọ́run wàá mọ̀ sí o. Down, ó ní owó ni ó yọ ọ́nà bílẹ̀ lọ́nà kan ọ̀nà bá wù ó dá wọn lọ. Abadílà má ṣe yàn. Olórí adé ó yá máa bọ̀. Tó bá dídí ọjà tó ń tà á máa lọ síwájú o. Gbogbo ológun olórúkọ ọ̀pọ̀ ayé rẹ̀ ṣé kí n fi lé lọ́wọ́. Ẹ ò sọ̀rọ̀ wọn náà tí ìrówó wa ọ̀pọ̀ òtórí ẹ̀ náà mo ti béèrè Akinrogun orí ìyàwó ológun olórúkọ lọ́wọ́. Ẹ ò lè má fà ìlọ òní ló bá ẹ̀kọ́ mọ́. Oye ọ̀pọ̀ awárí o. Ẹni pé àtọ́pá ìbá ti dé ire ló débẹ̀. Àṣẹ ló débẹ̀ o. Ìṣẹ́gun ló débẹ̀. Ó yẹ sẹ́kì wọ́n tẹ́tí wọ́n. Akinrogun ṣé kí wọ́n fẹ́ ilẹ̀ wọ́n tẹ̀lé ní orí ní ìjọba wọn ọ̀yà wọ́n máa kú díẹ̀. Ẹ̀yin ya wa Akinrogun bọ̀ lọ́dọ̀ yìí o ọ̀pọ̀. Ìdá ìlú yẹ o.
ìfòyè lọ́wọ́ àpèṣe. Níwájú gbogbo olóyè ìlú Ìjẹ̀jà. Tí bá ti wí lẹ́dùúgbà Ìjẹ̀jà Traditional Council of Chiefs Ogoni House Ìjẹ̀jà Abẹ́òkúta oath of office. Èmi olóyè Taiwo Abiodun Bashir fi tọ̀wọ̀tọ̀wọ̀ jẹ́jẹ́ mo sì ṣe ìlérí níwájú gbogbo olóyè ìlú Ìjẹ̀jà pé èmi yóò fi tọkàntọkàn àti gbogbo agbára mi ṣe ìlú Ìjẹ̀jà lẹ́sọ̀lẹ́sọ̀ àti pẹ̀lú òtítọ́ inú gẹ́gẹ́ bí àwọn ìlú bá ṣe tọ́ mi sọ́nà. Èmi kò sì ní ṣe tàbí kópa nínú ohunkóhun tàbí akitiyan yòówù tí ó lè lòdì sí àṣẹ olóyè ìlú Ìjẹ̀jà. Pàápàá ní ìtẹ̀síwájú nínú àwọn àpẹẹrẹ rere àti ètò ìdàgbàsókè ìlú Ìjẹ̀jà. Èmi yóò máa lo àwọn orísun ẹ̀bùn mi, ìmọ̀ mi, owó àti àsìkò mi fún ìdàgbàsókè ìlú Ìjẹ̀jà àti gbogbo àwọn ènìyàn inú rẹ̀. Àti pé nígbàkigbà yóò wù ú tí n bá ṣe ohun ìkọ̀sẹ̀ sí àdéhùn yìí kí gbogbo ìgbìmọ̀ olóyè ìlú Ìjẹ̀jà kí wọ́n tọ́ mi sọ́nà tàbí bá mi wí kí Olúwa kí ó ràn mí lọ́wọ́. A ka ẹ̀jẹ́ àti ìlérí yìí a sì fi ọwọ́ sí lójú lọ́jọ́ keje oṣù kẹsàn-án ọdún 2023. Àwọn tí ó fi ọwọ́ sí bàbá wa délé fún olúwo ìlú Ìjẹ̀jà olóyè Sunday Olúwọlé àti bàbá Balógun olóyè Olúfẹ́mi Ṣọ́làǹgẹ́. Ẹ̀yin bàbá ṣé bá wà? Èdè Sunday Olúwọlé ọ̀dọ̀fin ìlú Ìjẹ̀jà Adélé Olúwo ló fa ìwé ẹ̀rí ilé ọ̀kadà lórúkọ. Èdè Sunday Olúwọlé ọ̀dọ̀fin ìlú Ìjẹ̀jà Adélé Olúwo ìlú Ìjẹ̀jà ní orúkọ ti bàbá ìjọba ọmọ fàgbé sábìsì ní lọ́wọ́ ní fàyà o. Ẹ jẹ́ ká gbà máa ró o.